bíbélì sọ níbì kan nínú ìwé wòlíì àìsáyà. Kọ́ bá kàwé ní orí 40 láti ẹsẹ̀ 32 títí lọ sí ìparí orí ni. Pàápàá kọ́ bá dé orí 29, bíbélì wí Mágbára iko ìran Aláarẹ. Ó gan nu mọ̀ ya bá ọ̀sọ́ lónìí. Bọ́ọ̀ bá mọ̀, ó ṣeéṣe kó jẹ́ pé lọ́ọ́lọ́wọ́ kété agbára kó ti kù ló ti lò, àárẹ̀ ti dé bá ọ, àbí bọ́yá àárẹ̀ dẹ̀ ti mú ọ náà rẹ̀wẹ̀sì, dàrúdàpọ̀ kété ohun pátápátá ọ̀tẹ̀ tẹ́ọ́rì ọ̀tẹ̀ ọba. Ṣùgbọ́n mo á o pẹ̀lú ọ̀rọ̀ òlérí, ọ̀rọ̀ òtìnú, ọ̀rọ̀ múnilọ́kànlé, ọ̀rọ̀ kan gbé ọ sókè láti lè rí àrídájú ìlérí Ọlọ́run nínú ayé rẹ. Nínú àìsáyà orí 40 ẹsẹ̀ 29, ìyẹn Mágbára iko ìran Aláarẹ rẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ bóyá wọ́n ṣàárẹ̀, bẹ́ẹ̀ mọ̀ bóyá ọ̀rọ̀ ti sún wọn, ìrèje kìrìsìtẹ́nì àbí wàhálà ọ̀rọ̀ ayé gan, ẹ̀ẹ́dẹ̀jọ́ mọ kòkò ẹ̀ kàn bá kàn bèrè lọ́ọ̀rẹ́ gan, wẹ́ẹ̀ mọ orú dáhùn wà dáhùn, bóyá orí rẹ ti tẹ̀ bá, bóyá epo ọkọ̀ rẹ bóyá ọ tètè sójú ọ̀nà, bóyá àárẹ̀ kó mú ọ̀nì, bóyá lúpọ̀kọ̀ ẹ̀ àbá o ti nílò àti rí dókítà, kò yóò gún ọ lé abẹ́rẹ́. Oore ọ̀fẹ́ kọ́ ní náà ni pé dókítà ń gan ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀nà rẹ níbi kan yà lọ́ọ́lọ́ba. Àbẹ́ mọ̀ kó ti rí lọ́ra rẹ. Báwo gan-an ni ti rí lọ́ra rẹ? Ṣé okùn ti lébẹ̀? Ṣé ìlera tẹ̀mí àti ìlera tọ́ra ṣé ọ̀tẹ̀ lébẹ̀? Àbí àárẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ tí ọyọ́ sọ̀rọ̀ kété àárẹ̀ rẹ àti ètè rẹ àti gògóńgò ká gbé òòlì ká gbé jáde gan, ọ̀tẹ̀ rẹ kété ẹ̀yà hàn ní ọ̀rẹ́ yọ ṣùṣẹ́. Olólùṣègùn o, èyí oníṣègùn kò jẹ́ pé Mágbára iko Aláarẹ ilé gígùn rẹ̀ á dédé lé bá ìhàn ìyá rẹ̀ kéètì ṣe ẹ̀mí ọ̀nù kò sùn síbẹ̀ ni láì jẹun láì ṣe nǹkan kan. Àmọ́ wọ́n ti jẹ jíjẹ tẹ̀mí kò fún ọ ní agbára. Bẹ́ẹ̀ ni wí ó mọ̀kùn ikùn fún ẹ̀rọ kan jẹ́ pé wọ́n ṣe alárìlógún. Wọ́n ní wàá rí á lo àǹfààní ìbá o. Wà á mú gbélé bí Ọlọ́run bá a lọ̀rọ̀ rẹ rí, bá a lọ̀rọ̀ rẹ rí, gbogbo ẹ̀ àná bá fẹ́ jíjẹ tẹ̀mí àgbé mi dìde. Wà á rántí wí odidi wòlíì ní wòlíì Èlíjà o, wọ́n ní kó gbàdúrà kò ná bẹ́ sílẹ̀ látọ̀run, kò jó pẹpẹ, kò jó ẹbọ, kò jó àtómíkẹ lébẹ̀, kò gbẹ kété wọn ní pátápátá po ó dùkú ríta àárẹ̀ o. Ẹ̀sọ́ nìkan yóò yọ lébẹ̀ odidi ọba gan yòówí kẹ́ padà sùlù wíwọ́n àjọyà àwọn mọ́ọ̀kan ọba ààbò. Lùgbà kí Jésébẹ́lì kọ́ halẹ̀, bẹ́ẹ̀ mọ ní halẹ̀ mọ́ níbi iṣẹ́ o. Àbí lẹ́rùn iṣẹ́ Ọlọ́run gan náà ni láti halẹ̀ mọ́ ọ̀rìnkọ́ ọláyà jẹ. Wọ ẹ̀ka ò lérí ní ọ̀dà wípé èyí ọlé ọ máa ń rí bàálùgbà mọ́rin, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ti dé bá o gẹ́gẹ́ bí ìkún omi nínú ayé rẹ̀. Ajakun gbé ọ̀pá gòdìdé lòdì sí ìhàn ọ̀tá rẹ̀. Aṣẹ́gun ran, aṣẹ́kẹ̀bẹ̀ran, amíyìnran, amújọlẹ̀. Nítorí pé nípa ẹ̀mí rẹ̀ gbígbọ́ ẹ́ nípa ìgbàgbọ́ àti ìgbàgbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run kò í gbọ́ bá yà gbé ọ àdìde, yà fún ọ lókun, yà fún ọ lábẹ́rẹ́ òyì. Wé a kú o, wó ẹ̀dá sá lọ, yíyè lọ ayè pẹ̀lú okun àti agbára. Wà dojúkọ ọ̀tá, ìhàn ọ̀tá rẹ̀ níbẹ̀ sánbẹ̀ wá ìyàkó sá ní iwájú rẹ̀ torí pé Jésù òní kì í gbénú rẹ̀. Wà rí wà ní báwọn kan ti gbàgbé. Òní kì í gbénú rẹ̀. Ojú kété rà kò rí ni. Ìrà kan gègé náà mú bá tẹ̀rẹ̀ jẹ́. Ìrà kan wí òpòrán náà dúró sí. Kà á rí pé wọ́n sá lẹ́rùn iṣẹ́ ni. Òní kì í gbénú rẹ̀. Ojú òní kì í gbénú ayé lọ. Kọ́ bá gbà gbọ́ lónìí, dìde níbi kan yà ni. Bẹ̀ẹ̀ sí akọrin òyìn, bẹ̀ẹ̀ sí akọrin òdúpẹ́,
bẹ̀rẹ̀ sí á yin Ọlọ́run torí pé ó ti dá okun rẹ, ó ti dá padà, ó ti mágbára kù ọ́ o, wọ́n sẹ́ agbára rẹ̀ dìde kété kò ó lè yóò ṣe tẹ́lẹ̀, bẹ̀rẹ̀ sí á ṣe, bẹ̀rẹ̀ sí á yan, bẹ̀rẹ̀ sí á tọ́, bẹ̀rẹ̀ sí á kọrin, gbé bíbélì rẹ, bẹ̀rẹ̀ sí ká, gbàdúrà, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ̀rẹ̀ sí jẹ́rìí ko èèyàn ènìyàn kàn bá rí àmọ̀ wí ọmọ agbára ikọ̀ èèyàn Aláarẹ. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán, ọ̀nì kan ń gbàlà, àìrí níbi dé sílé.